Ẹ kú déédéé wòyí ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Ọmọ yín náà ní SOKOTI alágbẹ̀dẹ ọ̀run láti ìlú Ìbàdàn tí a ti à ń bí báyìí. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wo sinimá yìí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ọlọ́run ní gba ojú lọ́wọ́ yín. Ṣé rí ọ̀rọ̀ kan tí máa ń ṣẹlẹ̀ ti pẹ́. Ẹnìkan wá sọ nǹkan kan lénìí tó bí mi nínú gan lórí àwọn obìnrin. Ẹ dákun, ọ̀ràn wo ni obìnrin dá lọ́wọ́ ọkùnrin gan-an? Mo wá wò pé mo nídi àwọn ọ̀pọ̀lọpọ̀ question tí mo ní láti béèrè lọ́wọ́ àwa ọkùnrin lórí ọ̀rọ̀ àwọn obìnrin. Mo dẹ̀ fẹ́ ẹni tó bá lè pè mí, tó bá ní nǹkan kan tó fẹ́ sọ fún mi nípa ẹ̀, ó lè pè mí. Ẹni tó bá jẹ́ pé ó máa kọ sí kọ́mẹ̀ntì ni, kódà kó bá mi ṣe sí kọ́mẹ̀ntì, kó bá mi ṣe sí kọ́mẹ̀ntì, máa ka gbogbo kọ́mẹ̀ntì yẹn. Eléyìí mo máa take time láti ka kọ́mẹ̀ntì yẹn. Ẹ dákun, ọ̀ràn wo lobìnrin dá lọ́wọ́ wa ná? Ọ̀ràn wo lobìnrin dá lọ́wọ́ wa? Question àkọ́kọ́ tí màá kọ́kọ́ béèrè ni pé, ṣé gbogbo obìnrin tó kù nílé ọkọ tí wọ́n jẹ́ bí after one, after two, tó jẹ́ divorce yẹn, ẹ dákun, ṣé gbogbo wọn ni wọn ò dáa? Ṣé gbogbo àwọn obìnrin yẹn ni wọn ò dáa ni? Wàláì, mo fi Ọlọ́run Elédùmarè búra. The answer is no. No, kì í ṣe gbogbo wọn. Àwa ọkùnrin, ẹ má jẹ́ ká boná Ọlọ́run mọ́ra mọ́ o. Ibi tí mo ti jókòó, mo jókòó pẹ̀lú àwọn èèyàn kan, mineral ni mọ́ọ̀tì ni mò ń mu, ni wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn. Gbogbo ọ̀rọ̀ tán wá ń sọ, wọ́n ṣàfi ń condemn obìnrin ni. Ìyẹn ni mo wá ń rò lọ́pọlọ ara mi pé ẹ dákun torí Ọlọ́run. Ṣé gbogbo àwọn obìnrin tí wọn ò sí nílé ọkọ yẹn, ṣé gbogbo wọn ni wà wọn ọ̀dà ni? Torí àwọn obìnrin kan wà tí mo mọ̀ pé ibi tí obìnrin gbọ́dọ̀ dáa dé ni wọ́n dáa dé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sì ń lé àwọn tó dáa yẹn kúrò nílé ọkọ, mo mọ̀ dáadáa. Mi sọ̀rọ̀ àwọn ẹlòmíì tó wà nílùú òyìnbó tí wọ́n believe pé totally gbogbo nǹkan tí wọ́n ń ṣe nílùú òyìnbó yẹn tán ti gbé culture tiwa dànù. Tọ́jọ́ ọmọ Yorùbá ni mò ń sọ o, tó ti wá gbé culture tiwa dànù, tí wọ́n gbé culture òyìnbó wọ̀. Àwọn yẹn gan ló pọ̀ jù nínú àwọn tá a lè sọ pé àìda, wọ́n ń ṣe àìda. Ṣùgbọ́n nínú àwọn náà, kì í ṣe gbogbo wọn ni ó ń ṣe àìda. Àwọn tó ń ṣe dáadáa pọ̀ nínú wọn. You can imagine, mo gbé girlfriend mi dé ìlú òyìnbó. A ti fẹ́ra wa, bóyá àti ìbímọ fúnra wa tàbí ọmọ tá a bí fúnra wa wà Nàìjíríà. Mo dẹ̀ tún wá iṣẹ́ fún gẹ́gẹ́ bí ìyàwó. Now, ìgbà tó ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ìyàwó, èmi fúnra mi wá determine pé, èmi ọkọ wá determine pé gbogbo responsibility inú ilé lówó. Ṣé ẹ mọ̀ pé ẹ fẹ́ lè sanwó mímí tẹ̀ mí gan, ẹ sanwó iná, ẹ sanwó gas cooker, ẹ sanwó kìnní kan, ẹ sanwó kìnní kan, ẹ san táàsì, ẹ san gbogbo ẹ̀ lọ́pọ̀lọpọ̀ táwa ò kì í san Nàìjíríà. Now, ìgbà tó o tí ì fẹ́ yàn délé, ìwọ ló ń dá aṣọ fúnra rẹ̀. O wá fẹ́ ìyàwó tó o fi ṣe ẹnì kejì ara ẹ. O wá ní nítorí pé òun náà ti ń ṣiṣẹ́. O tiẹ̀ wá fẹ́ depend lórí owó tiẹ̀ mọ́. Owó tiẹ̀ yẹn ló believe pé ẹ máa jọ ná. Tó bá pẹ́ tó bá yá, òun náà á rìn máwọn èèyàn tí ó kọ́ lọ́gbọ́n. Òun náà á rìn máwọn èèyàn tí ó sọ pé olórí burúkú lọkọ ẹ yẹn. Nígbà tó bá ti ń gbọ́ lẹ́nu yẹn bíi méjì mẹ́ta, yóò kọ̀ ẹ́ sílẹ̀. Wàá máa rojọ́ káàkiri pé o mú délùú òyìnbó, o ṣe kinní kan, mímú tó mú délùú òyìnbó, ó jábẹ́ lòmíì lọ. Gbogbo àwọn èèyàn tó bá sọ fún, wọ́n á máa dá ọmọbìnrin lẹ́bi láì mọ nǹkan tó ṣẹlẹ̀. Ìdí nìyẹn tí ẹ̀bi dídá yàn lórí ẹjọ́ etí kan tó ṣòro dá. Ṣé gbogbo obìnrin tó jẹ́
single mother ń sìn ṣé gbogbo wọn ni wọn ò dáa? Àwọn obìnrin alálùbáríkà pọ̀ nínú wọn. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé ẹ̀yin ò ronú pé obìnrin míì àwọn ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n bẹ̀ lé. Àwọn ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n lé. Kì í ṣe pé ìwà tiẹ̀ náà dáa ṣùgbọ́n nítorí pé o fẹ́ dance to your friend's tune. Ìbájọgbé yín kò ní wọ̀ mọ́. Nígbà tí yẹn bá dẹ̀ di pé ó gbẹ̀mí lẹ́nu òun yá jáde nínú ilé. Obìnrin míì wà tẹ́ ẹ fẹ́ wọlé tó jẹ́ pé ìyá ọkọ lorogún ẹ̀. Ìwọ ò ní lè bá ìyá rẹ̀ jà, ò ní fẹ́ lè sọ òótọ́ ọ̀rọ̀ fún ìyá ẹ̀. A mọ̀ pé ìyá tóbi gan. Níbi tí ìyá tóbi dé. Ṣùgbọ́n responsibility ìyá wà, responsibility ọkọ wà, responsibility ìyàwó náà wà. Now, nígbà tí ọmọbìnrin wà nù ilé ẹ̀ tó jẹ́ wípé ìyá ọkọ gangan ló tẹ̀bà tí pé yóò jáde nínú ilé yẹn, yóò jáde gbẹ̀yìn náà ni. Torí pé ìwọ gangan fúnra rẹ ò lè dá fèsì ìyá tó bí ẹ pé màmá mi eléyìí tẹ́ ẹ ṣe ti pọ̀ jù nígbà tí ẹ kì í ṣorogún. Èmi lọmọ yín. Ó yẹ kẹ́ ẹ sọ òun náà dọmọ yín ni. Ẹ ní ṣe yẹn. Nígbà tí ìyàwó bá wá rebété ẹ ní oṣù mẹ́fà tó délé ọkọ ló ti sá kúrò ńbẹ̀. Ṣé ó máa jẹ́ kẹ́ ẹ gbẹ̀mí òun? Kò ní jẹ́ kẹ́ ẹ gbẹ̀mí òun. Àwọn ẹlòmíín wà tó jẹ́ wípé so many of them ló jẹ́ pé ìwà táwọn hù ló lé wọn jáde. Ṣé bá arọ́kùnrin tó ń gbóbìnrin wá sílé wá káyàwó ẹ̀ mọ́lé? Orí burúkú wo ló tó bẹ́yìn láyé? Wàá gbé obìnrin wá ká ìyàwó ilé ẹ̀ mọ́lé nítorí pé o believe pé ọkọ ló lórí aya, nítorí pé o believe pé ẹ̀fọn àti ẹni ti yọ obìnrin. Ẹ dákun, irú orí burúkú wo ló tó bẹ́ẹ̀? Ṣé irú obìnrin yẹn tí ò bá fura kò ní mọ̀ pé tó bá dijọ́ kan jọ́ tí ẹnìkan tó gbé wá tí ìdí ẹ̀ bá dùn mọ́ ẹ dáadáa ó lè tìtorí ẹ̀ pa òun? Ṣé yóò wà dúró dìgbà tó bá pa òun yẹn ni? Tàbí ìyẹn lè tìtorí tiẹ̀ pa òun kí ìyẹn poison òun? Ṣé tó bá wá rí ìyẹn tó bá wá sá kúò pé kóun ojú ẹ̀mí òun, ẹ dákun ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀? Ṣé rí, I can go all again lórí ọ̀pọ̀lọpọ̀ ìwà tí àwọn obìnrin fi kọ̀ wá sílẹ̀ tó jẹ́ pé àwa là ń jẹ̀bi wọn. So tí obìnrin bá kúrò nílé ọkọ, ẹ má jẹ́ ká máa dá àwọn obìnrin lẹ́bi púpọ̀ mọ́. Àfi tó bá jẹ́ kó sojú wa. Lóòótọ́ a mọ̀ pé àwọn obìnrin kan wà tí wọn ò dáa, tí wọn ò ṣe é fẹ́ sílé bí aya. Ṣùgbọ́n kì í ṣe gbogbo obìnrin náà. Obìnrin tó tẹ́jọ nífẹ̀ẹ́ ara yín, tẹ́jọ court, tẹ́jọ wà fúngbà díẹ̀ kó tó di pé ẹ̀yin méjèèjì jọ propose pé ẹ fẹ́ ara yín. Tó fẹ́ délé tán tí old girlfriend rẹ kan tó ti fò pé òun ló máa wà nù ilé ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ burúkú sí i. Iṣẹ́ burúkú ni ó máa ṣe sí ìwàkuwà yẹn ni ó sì máa wù sí wọnú ilé. Tẹ́ ẹ bá lérú ẹni bẹ́ẹ̀ lọ, ẹ rò pé ìwà rẹ̀ ló lè ìwà rẹ̀ kọ́ ní tí àwọn ọ̀tá fẹ́ kó ṣe ló ń ṣe. Bí ìyá bá lé ìyàwó ọmọ ẹ̀mí ìtì torí pé èrò ọkàn wọn ni pé ìyàwó ọmọ wọn ni ò jẹ́ káwọn ni ò jẹ́ kọ́ ọmọ àwọn fáwọn lówó mọ́. Òbí mi ò lè dá orí rò wípé ìgbà tí ọmọ rẹ̀ ń fowó ránṣẹ́ sí ẹ kò tíì ní bùkátà. Ṣùgbọ́n sìn ó ti ní bùkátà. Ẹja pé ó ti gbalé tẹ́lẹ̀ náà kó tó di pé ó fowó ránṣẹ́ sí ẹ. Ṣùgbọ́n bùkátà ẹ ti wá ga, ó ti fẹ́ yàwó. Responsibility ọkọ in totality, responsibility ọkọ lórí ìyàwó ni pé gbogbo ohun tó bá fẹ́ ló gbọ́dọ̀ máa ṣe fún. Mo fi Ọlọ́run Elédùmarè ṣe ẹlẹ́rìí. Ẹ jẹ́ kí n tó máa sọ̀rọ̀ àwọn ìyàwó mọ́, kí n sọ̀rọ̀ ọmọ. Gbogbo àwọn ọmọ mi tí wọ́n fi wọ ilé ọkọ, èmi ni mò ń ra páàdì fún wọn. Àwọn ọmọ mi tó jóbìnrin, orí nẹ́ẹ̀tì ni mo ti ń sọ yìí.
èmi ni mo dẹ̀ ń tẹ́kì àwọn ọmọ tó o bá fẹ́ kó wò ta nǹkan tí wọ́n fi tán tí ó fi wò ta ìwọ náà sí fún inú ilé tó bá ti jẹ́ pé ó ti rí nǹkan yẹn rí nínú ilé tó bá rí tìta kò ní jọ lójú. Ọ̀pọ̀lọpọ̀ àdánwò láti fi sí ara àwọn obìnrin. Ẹlòmíì wà nígbà tí ìwọ ń court pẹ̀lú ẹ̀ ó ní ẹlòmíì náà tó fẹ́ wò bóyá ok nínú àwọn méjèèjì jẹ́ ń wo ìkan tí màá fẹ́ tàbí nínú àwọn mẹ́ta yẹn kí n wo ìkan tí ó tẹ́ mi lọ́rùn. Ìkan tí wàá fọkàn sí pé òun ló máa fẹ́ kò wá fẹ́ òun mọ́ ọ wá padà fẹ́ wọ̀ ó náà máa dojú oró kó yọ̀mọ̀ fínnámà kó sáà máa ṣàṣìṣe ṣá lẹ́bàá tí wọ́n máa yọ ìgò òun àtọkọ yẹn máa yọ ìgò kò mí ìpín tó bá kú mẹ́rin tó bá délé ọkọ mi yóò tún máa yọ ìgò yẹn máa wò torí orúkọ àwọn tí wọ́n dè papọ̀ nìyẹn. Àwọn Yorùbá kò sí nǹkan tán ní lọ́wọ́ tí wọ́n bá fẹ́ kọ̀yìn ọkọ síyàwó báyìí wọ́n kọ́ the only thing yẹn tí wọ́n nídìí ni kí wọ́n mọ orúkọ ọkọ kí wọ́n mọ orúkọ ìyá ẹ̀ kí wọ́n mọ orúkọ ìyàwó kí wọ́n mọ orúkọ ìyá even omi gan tá a bá mọ orúkọ ìyá ìyàwó ó lórúkọ míì tí wọ́n dà tó jẹ́ pé orúkọ gbogbo obìnrin nìyẹn. Láwọn ológun míì tó gbóná wọn ní bọ́ọ̀ bá mọ orúkọ ìyá ìyàwó ẹ̀ fílẹ̀ wọ́n á lo orúkọ kan tó jẹ́jẹ́ orúkọ gbogbo obìnrin ló jẹ́ bẹ́ẹ̀. So ọ̀rọ̀ kákàn máa fojúkójú wo gbogbo obìnrin tó bá ti jẹ́ single mother kò dáa tó ẹlòmíì tábúrò rẹ̀ bá ti kọ́kọ́ wọ́n mọ̀ fara nínú ilé ni ìnira lórí tó fi kú òǹbi tó wà ó tó délé tán ẹ̀ tó ń fara ní irú tó fà tọ́pọ̀lọpọ̀ ẹ̀ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì yóò lọ bẹ́ sódò ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì yóò lọ pokùnso nítorí pé ó rí pé sáwọn èèyàn ò rí ní tó ṣe mí yìí tó ni tó fi jẹ́ mi náà ni gbogbo ayé tó ń dá lẹ́bi ìlú ayé awáṣọ awáwò pé kóhun kó gbẹ̀mí ara wọn. Mi ò support ẹni tó bá gbẹ̀mí ara ẹ̀ torí mo máa ń sọ kíní kan pé ẹni tó bá gbẹ̀mí ara rẹ̀ mi kì í bá wọn dárò nítorí ẹni tó bá gbẹ̀mí ara rẹ̀ yóò gbẹ̀mí anybody ọlọ́run kan bá wa mú lọ ni bébì ṣe máa ń rí nìyẹn pé nítorí nítorí bá fi lé mú gba ẹ̀mí ara rẹ̀ ó lè gbẹ̀mí ọmọ ẹ̀ ó lè gbẹ̀mí ìyá ẹ̀ ó lè gbẹ̀mí bàbá ẹ̀ ó lè gbẹ̀mí ọ̀rẹ́ ó lè gbẹ̀mí àbúrò bébì ṣe máa ń rí nìyẹn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn tó gbẹ̀mí ara wọn yẹn lójú lásán gbogbo wọn kọ́ lójú lásán ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé under influence nǹkan kan ló ń tì títí tí ó fi ṣe tí ó fi yíwọ́ àwọn tó lọ bẹ́ sódò yẹn kì í ṣe pé ó wù láti lánàá kò rántí pé òun fẹ́ bẹ́ sódò ilẹ̀ ọkàn mọ́ láàárọ̀ yá dé dìde á dẹ̀ lọ third mainland bridge àmọ́ àwọn èèyàn tán ti rescue àmọ́ àwọn èèyàn tán rí rescue tán bẹ́ sómi láti third mainland bridge yẹn. Kí ló ń fà á ẹlòmíì náà máa rí wípé pẹ̀lú gbogbo ìyà tí mo jẹ pẹ̀lú ọkọ mi náà síbẹ̀síbẹ̀ àti fámìlì tèmi o àti fámìlì tiẹ̀ o ẹ̀bí náà tó ń dà mí kí mo wá ń gbélé ayé ọ̀hún ló ṣe. Gbogbo òwò tí tóbìnrin bá ti ara rẹ̀ jẹ ìyà tí ò tọ́ sí mọ̀ pé kò sọgbọ́n tó lè dá sí ó jẹ ìyà dọjọ́ alẹ́ ẹ̀ ni àwọn ọmọ tó bá bí náà tún jẹ nínú ẹ̀ torí Ọlọ́run ti sọ pé Ọlọ́run owú lòun ti bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ. So ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi ojú burúkú wo gbogbo obìnrin tó bá jẹ́ single mother mọ́. Àwọn Yorùbá sọ wípé ọ̀pọ̀lọ́ tó wẹ omi gbígbóná wò tí ò bá kú tó bá dénú omi tútù yóò rọ̀wọ̀ ẹlòmíì gan náà ó lè jẹ́ pé ìwà arrogant ẹ̀ ló lè kó nílé ọkọ àkọ́kọ́ ṣùgbọ́n òun gan náà ó ti mọ ohun tó lé òun kò mí pé tó bá délé ọkọ míì the same ìwà náà ni ó máa wù tó bá jẹ́ pé obìnrin tó fẹ́ jókòó sílé ọkọ ni yóò wò wípé nǹkan kan ló lé òun níbi tóun ti ń bọ̀ òun gbọ́dọ̀ sá fún níbí so ẹ má jẹ́ àfojúkójú wo àwọn single mother máa ọ̀pọ̀lọpọ̀ single mother ló dáa ju àwọn ọmọge tẹ́ fẹ́ lónìí lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother gbogbo dídá tí mo sọ generally ni o gbogbo ń tọ́ bá rí kó think of lára obìnrin ló fi dáa ju àwọn ọmọge míì lọ ṣùgbọ́n nítorí pé wọ́n ti bí ọmọ kan yẹn ó ti wá di nǹkan ẹ dákun ṣé ọmọ bíbí ṣé àrùn ni àkànwájẹ kan pọ̀ sí wọ́n sàn pọ̀ sí
tóbìnrin bá ti lè sọ fún ọ pé òun ti ní ọmọ kan ó ti gbẹ́rù lé ó ti sá nìyẹn. Bóyá ọmọ rẹ̀ kan tó níyẹn bóyá ni ó sọ gbogbo ọmọ tí ìyá rẹ̀ mọ̀ àbí fún wọ́dọ̀ lóríire. Ó mà ọmọ kan tó ti bí ń bẹ̀ yẹn ó lè padà ṣe gómìnà lọ́la. Téèyàn bá ṣe gómìnà ọdún mẹ́rin tó bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ gbogbo wọn ti kódà kó jẹ́ ọmọ ìyá rẹ̀ ó jẹ́ 10 gbogbo wọn ti ṣoríire. Torí pé yóò láǹfààní àti fún wọn ní nǹkan tí wọ́n jẹ dọjọ́ alẹ́ wọn. So ó ń yà mí lẹ́nu ó dẹ̀ ń bà mí lọ́kàn jẹ́ ní ojú tá a fi ń wo àwọn single parents. Bákan náà ìwọ single parent tó mọ̀ pé ìwọ ló yọra rẹ̀ nílé ọkọ ìwọ náà mọ̀ náà ó mọ irú ẹ̀yin kọ́ ni mò ń sọ̀rọ̀ ẹ̀ ó mọ tó fi yọra rẹ̀ nílé ọkọ ọmọ tó fi yọra rẹ̀ nílé ọkọ. Ní àná mò ń ṣe TikTok ọmọbìnrin kan wá pè wọlé àmọ́ gbé ọmọkùnrin kan wọlé à ń sọ̀rọ̀ mi ti rántí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ kan màá rántí ọ̀rọ̀ yẹn náà kí n tó sọ̀rọ̀ ìdílé. Ló bá ní òun o ọmọ Yorùbá ni o ilẹ̀ Yorùbá ló wà kì í ṣe kò sí ìlú òyìnbó o tá a máa ní bóyá culture yẹn ló change life ẹ̀. Òkè ẹnìkan ló jáde tó sọ fún wa wípé nígbà tóun marry ìyàwó òun pé ìjọ kan àwọn jọ ń rìn lọ ló bá ní kóun ó gbé báàgì lọ́wọ́ báwo pé ẹ̀rọ mo ṣe bẹ́ẹ̀ lè ta wọn o ọkọ̀ ló lórí ẹ̀ nígbà tí ó ṣe pé báàgì yẹn tóbi jù ẹ lọ ìwọ ló dẹ̀ wù tó fẹ́ gbé báàgì jáde kí wọ́n á ní tó láti bẹ́ẹ̀ gbé báàgì lọ́wọ́ ṣé ìfẹ́ ni ṣé tó bá ti bẹ́ẹ̀ gbé báàgì lọ́wọ́ yẹn tó ó túmọ̀ sí pé òun nífẹ̀ẹ́ nìyẹn. Ó ní ó tún di ẹlẹ́kejì ó tún fi lọ òun létà ó lóun tó gbà ó nígbà tó di ẹlẹ́kẹta ló bá sọ̀rọ̀ ló bá sọ pé lágbádá ní ìdílé yín bọ́yẹ́ tán bọ́ bá jẹ́ pé tí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ nílẹ̀ Yorùbá nìyẹn wọ́n ṣe bẹ́ẹ̀ ní ìdílé tòun wọn kì í ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé nǹkan tó wúwo jù ọ lọ ń sìn òun mọ̀ pé òun lòun máa gbé torí pé òun lè jẹ́ kó ru nǹkan tó máa wọ̀ ẹ́ lọ́rùn ṣùgbọ́n ìwọ ló gbé báàgì lọ́wọ́ ló fẹ́ lo báàgì ṣé àwọn òbí wọn máa ṣàdúrà fóun ni tí wọ́n bá rí pé òun lòun bẹ gbé báàgì káàkiri àbírú èèyàn wo ni wọ́ so mi tí ìrántí tá a sọ débẹ̀ náà the next person náà tí mo gbé wọlé tó fẹ́ sọ̀rọ̀ òun lọ́mọ tí mo sọ yìí bàbá ni kí ló burú nù kí ẹ̀kọ́ gbé báàgì ìyàwó ẹ̀ ẹni tó ṣe sọ̀rọ̀ tán yẹn àfáàdẹ̀ ni ẹni ó yá fẹ́ sọ fún pé ẹni ó ń bá sọ̀rọ̀ pé kò rí bẹ́ẹ̀ yẹn pé ní ilẹ̀ Yorùbá culture wa kò ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn culture yín ò ṣerú nǹkan báwo òun tóun àtọkọ tóun bá jọ jẹun òun máa ń sọ pé ọkọ òun tí wọ́n bá ti gbé plate ilé òun máa ń pọkọ òun pé kó wá lọ kó plate kó wá lọ fọ plate tóun bàbá yẹn wá ní tó bá jẹ́ nǹkan tó ń ṣe nìyẹn nǹkan tó ń ṣe yẹn ò dáa nǹkan tó ń ṣe yẹn àwọn ọmọ rẹ ló ń ṣe é fún torí àwọn ọmọ náà mọ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn níjọ́ tó kan nú àwọn ọmọ rẹ bá wá fẹ́ lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ọkọ tiẹ̀ ní tí ó lè kó ń lé ọkọ nìyẹn ọkàn wa bú sẹ́rìn abẹ́rẹ́ àgbọ̀ bí wọ́n ti ń sọ̀rọ̀ mọ̀kànrọ̀ ajá kúrò lẹ̀ mọ̀rọ̀ ajá wálẹ̀ pé ó lè bá ibẹ̀ yẹn jẹ́ fèmí gbogbo nǹkan tèmi ń ṣe lórí bí ọmọ Yorùbá ó ṣe ṣọ̀kan àti pé bí a ṣe padà sí ẹsẹ̀ àárọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbé dání against nǹkan tá a gbé dání tẹ́lẹ̀ tó ti yí wa lọ́wọ́ tó ti bà gbogbo ìrìn àjò wa jẹ́ ó ní mò ń try láti correct ó ní mò ń treat lórí TikTok kì í ṣe nǹkan mi so mi wà lè gbà kí ló àwọn yẹn bá mi pollute àwọn àṣà time tí ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ àwọn tá a wà lórí kíní yẹn bóyá bíi àti tó mọ̀ ṣe bẹ̀rẹ̀ ní àti tó bíi 180 àbí 200 ṣá àbí 2+ ṣá lájẹ́ ńgbà yẹn ó sì máa fi irú nǹkan rádaràdà báyẹn pollute àwọn èèyàn tèmi ń kọ́ lẹ́kọ̀ọ́ mo yára jàbọ́lẹ̀ so ọ̀rọ̀ àwọn obìnrin tí mo sọ ẹ̀yin èèyàn ẹ̀yin ọkùnrin mo bẹ̀ yín tó o bá ṣe dáadáa fún obìnrin tó bá kọ̀ ẹ́ lẹ̀ ìyà ní ń lọ jẹ níbi tí ń lọ tí wọ́n bá fẹ́ obìnrin míì
ó wàá padà jẹ ọrọ̀ tó yẹ kó o jẹ lọ́dọ̀ obìnrin àkọ́kọ́ tó tọ́jú yẹn. tó o bá wò ó wípé gbogbo tí mo ṣe fún tàkọ́kọ́ yẹn mi ìtọ́nà ṣe fẹ́lẹ́ iná tó ló lè lọ tó o bá wò bẹ́ẹ̀. tó o bá wò bẹ́ẹ̀. ìwọ ọkùnrin tí ìyá bá ìwọ obìnrin tí ọkùnrin fìyà jẹ tó wá sá fún ẹ̀mí rẹ tó kú òǹlé ọkọ yẹn. gbà pé ibi ire lórí ń gbé eré ibi tó ń lọ yẹn yóò sàn ẹ́ sówó yóò sàn ẹ́ sọ́mọ. ìwọ ọkùnrin tó wá tó fi ìyà lé ìyàwó rẹ tí kì í dẹ̀ ṣe pé n tó promise ẹ̀ ńgbà tẹ́ fẹ́ra yín nìyẹn ìwọ náà ti mọ̀ pé o ti kó bá gbèsè ayé ara ẹ̀. gbogbo obìnrin tó bá fẹ́ láyé opposite side ẹni ní o mọ̀ jẹ́ torí pé ìwọ gan ti ṣe àìdá tó ṣe yẹn ló máa padà rí lórí ọ̀rọ̀ olólóbìnrin dé àìdá yẹn then obìnrin míì ọkọ ẹ̀ kú ló fi di single mother tí wọ́n bá ti wá gbọ́ pọ́kọ ẹ̀ kú bóyá ó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ni ta ló sọ yẹn fún ẹ ta ló sọ yẹn fún ẹ ta ló sọ yẹn fún ẹ ṣé babaláwo ló sọ fún ẹ ni àbí wòlíì àbí pásítọ̀ àbí àfà èdè bàtọmọ ọlọ́mọ jẹ́ naturally ní ọkọ rẹ̀ dẹ̀ kú torí wípé gbogbo wa ó nígbà tí kálukú dá ìgbà tí kálukú bá dá náà ni ó lọ ìgbà tí kálukú bá dá ó ló máa lọ. ẹ̀yin ọkùnrin mo rọ̀ yín gbogbo owó tó bá fi ìyà jẹ obìnrin lọ ìyà ni ó padà jẹ ọkàn yìí obìnrin yẹn ó padà rí ibi dé sí. gbogbo obìnrin tó bá fi ìyà jẹ ọkùnrin lọ ìyà ni ó padà jẹ níbi tó ń lọ ọkùnrin yẹn ó padà rí ibi dé sí yóò padà fẹ́ àríbi dé sí. bọ́rọ̀ yẹn ṣe máa nìyẹn mi fẹ́ sọ́jú bẹ́ẹ̀ yẹn lọ. ẹ̀yin ẹni ẹlẹ́kejì gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kí wa lórí ọ̀rọ̀ ọmọ wa tó kú Murphy Afolabi mo dúpẹ́ lọ́wọ́ yín o ojú ò ní tì yín ẹ̀ ní fi irú ẹ̀ gbá pẹ̀lú ògo ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ fi irú ẹ̀ gbá àní rí àtẹ̀yìnkú láti lè yín náà pẹ̀lú ògo ọlọ́run ní fi irú ẹ̀ san padà fún yín a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi o. ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ lórí ẹ̀ ẹ̀yin èèyàn dẹ́rù bà mí gan o ẹ dẹ́rù bà mí gan o ẹ dákun kí ló dé pé tó òṣèré ẹyọ kan bá kú oríṣiríṣi èrò burúkú lẹ máa ń ní tó ṣèré kan tó lórúkọ bá ti kú oríṣiríṣi èrò ni ó máa wá sọ́kàn yín ẹ lè ní ó ti sáré jù ní ó lọ ṣògùn owó ni ó lọ ṣògùn òkìkí ni ó lọ ṣògùn kíní kan láì jẹ́ pé wọ́n ló mú lọ síbẹ̀ tó jẹ́ pé nítorí sọ yẹn dá ẹ lójú bírú ẹni bẹ́ẹ̀ bá kú orí òkú tó bá jẹ́ pé lóòótọ́ lórí òkú ń jà orí òkú máa jẹ ẹ́ níyà ẹ̀ torí pé ká ṣe àdúrà fún òkú nígbà tó bá kú ń ló pè òkú kò sí mọ̀ràn tẹ́ ẹ lè gbà mọ́ kò sí oúnjẹ kankan tẹ́ ẹ lè fún mọ́ kò sí ọ̀rọ̀ kan tẹ́ ẹ lè fi bọ́ mọ́ ju pé kẹ́ ẹ ṣàdúrà fún lẹ́yìn òkú lọ. ṣùgbọ́n ẹ̀wà níran yẹn ó ṣe oògùn ni o ó ṣe kinní kan ni o ó ṣe kinní kan ni o ìyẹn ní. ẹlẹ́kejì tátìsì ẹyọ kan bá ti kú kódà kó já tátìsì ẹyọ kan ló kú láàrin ọdún kan ariwo ti dé nìyẹn wọ́n tún ti pọ̀kan nínú wọn o wọ́n tún ti pa o wọ́n tún ti pa. irú èrò orí burúkú wo lẹ̀ máa ń níyẹn wọ́n ti pa o wọ́n tún ti pa kan nù wọn wọ́n tún ṣe kíní kan nù wọn bí ẹni pé àwọn profession mi ò kì í kú bí ẹni pé lọ́ọ̀yà yìí kú bí ẹni pé dókítà yìí kú lánàá tí ọmọ wa yẹn kú ọlọ́run lọ́mọ iye dókítà tó kú ọlọ́run lọ́mọ iye lọ́ọ̀yà tó kú ọlọ́run lọ́mọ iye dráìvà tó kú ok ṣé ẹ bá wa tọrọ ọlọ́run lọ ṣé ẹ̀yin bá wa tọrọ ọlọ́run pé kíkú ọmọ pa artist ni nítorí pàwọ́ ti ń da yín lára yá yẹn àbí tó bá jẹ́ ara ló ń ta ara ìyàwó ló ń ta yín yẹn tó fi jẹ́ pé ẹ fẹ́ condemn ẹ sáfẹ́ bà industry yẹn jẹ́ fún wa ìdí tẹ́ fẹ́ bà industry yẹn jẹ́ fún wa ni pé àwọn ọmọ kan wà ń sìn tó yẹ pé theatre art ni wọ́n ń ṣe ní yunifásitì
to a theatre art tó jẹ́ pé iṣẹ́ táwa kọ́ tá a kàwé kọ́ yìí táwọn dẹ̀ mọ̀ pé pẹ̀lú pé àwọn ti ní knowledge oríṣiríṣi ní school ó lè pé àwọn ó lè tètè sọ àwọn di mímọ̀ ó dẹ̀ lè tètè jẹ́ káwọn ní nǹkan táwọn ń fẹ́ tí wọ́n ń kọ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn. Ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ṣé kò ní máa dẹ́rù bà wọ́n? Ṣé kò ní jẹ́ pé nígbà tí wọ́n bá jáde school wọ́n á forí lébò mí pẹ̀lú àwọn nǹkan tẹ́ ẹ̀ máa ń sọ yẹn? Bó o lẹ ṣe lè lérò pé ẹnìkan pa ẹnìkan tàbí bó o lẹ ẹnìkan ṣe máa kú láàrin artist tẹ́wà ní gbogbo kí ló dé tó ṣe ẹ̀yìn máa ń kú bí ìgbó ṣe pé àwa ò gbọ́dọ̀ kú nígbà tó ṣe wípé ọ̀tọ̀ ni ọ̀run míì táwa ti wá. Ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ọdún èyí tẹ́ ẹ máa ń ronú yìí ṣé ìrònú bó lọ́lọ́ ṣe jogún irú ìrònú aburú yẹn fún yín? Bó lọ́lọ́ ṣe jogún ìrònú aburú yẹn fún yín? Ọmọ wa tó kú àdúà ni nǹkan tó kù fún tó yẹ kẹ́ ẹ máa ṣe. Oríṣiríṣi làwọn èèyàn sọ fún mi lánàá, oríṣiríṣi làwọn èèyàn sọ lórí láwọn èèyàn tó ń pè mí ẹgbọ́n lágbájá kú bẹ́ẹ̀ ni wọ́n á bẹ̀rẹ̀ tiẹ̀ feelings wèrè tó ní aṣọ wọ́n ti pọ̀ jù. Àwọn èèyàn onígbàgbọ́ pé natural death kan pa wá ní inú industry tiwa mọ́. Àwa ò sì ní lajúlẹ̀ kẹ́ ẹ bàjẹ́ fún wa. Sójà ń kú, ọlọ́pàá ń kú, driver ń kú, bíríkìlẹ̀ ń kú, pásítọ̀ ń kú, àáfàá ń kú. Wọ́n pariwo pé wọ́n ń para wọn tí wá ṣe jẹ́ átìsì mélòó ló lórúkọ tẹ́ ẹ gbọ́ pé ó ti kú nínú ọdún yìí. Àbí tí èèyàn bá ń bọ̀ láti mo sọ̀rọ̀ fún mi wẹ́ẹ́ fi sápè tí ẹ bá wọ mọ́tò tó wọ mọ́ọ̀lù ẹ̀ láti Ìdúmọ̀tà mọ́ọ̀lù ẹ̀ tó ń lọ sí Ṣàngó ṣebí tó bá ti gbéra ní Ìdúmọ̀tà ṣebí tí kálukú bá ti ń dé bus stop tiẹ̀ yóò máa sọ̀kalẹ̀ ni. Kódà ẹni tí wọ́n bá ṣe mistake gbé kọjá bus stop ẹ̀ á cross sí the other side á tún wọ mọ́tò padà sí bus stop yẹn ni. Bọ́rọ̀ ilé ayé ìṣèlú nìyẹn. Bọ́rọ̀ ilé ayé bàbá Charles ń bẹ láyé kọ́lọ̀ Lédùmarè tó bá mi lọ́ra ẹ̀mí wọn parú àwọn yẹn gbogbo wọn Bello àwọn tán tá a fi ṣe lọ́gàlọ́gà wọn ń bẹ nílé ayé àwọn Jídé àwọn nǹkan kan tí wọ́n dàgbà wọn ò pa wọ́n yẹn àwọn ọmọ kéékèèké yìí náà fẹ́ pa. So kò sọmọ kékeré tó ń kú nú àwọn àfáà kò sí lọ́ọ̀yà ọmọ kékeré tó ń kú kò sí dókítà ọmọ kékeré tó ń kú àgbà táwọn bá dàgbà kùjọ́kùjọ́ ilẹ̀ fi ń ṣe comparison pé tiwa wà extraordinary. Mo mọ̀ pé bó ṣe ń ká wọn kan lára ni ṣùgbọ́n tẹ́ ń fẹnu ara yín sọ jáde yẹn ẹ fi ń tú ìjọ tiwa ni ẹ fi ń tú ìjọ tiwa ni kì í ṣe pé nǹkan ìjọ yẹn lé kì í ṣe pé nǹkan ìjọ yẹn lé kálukú máa débi tó ń lọ ó máa kú ni. N tó kù tó yẹ kẹ́ ẹ bá wa ṣe fún ọmọ tó kú àdúrà ni àdúrà ló yẹ kẹ́ ẹ bá wa ṣe fún ta ló yẹ kó mọ̀ pé Ọlọ́run Lédùmarè á fún àwọn mọ̀lẹ́bí ẹ̀ ní ìrọ̀jú o Ọlọ́run Lédùmarè ilé tó fi sílẹ̀ ò ní bàjẹ́ o iwájú tó kọjú sí kò ní bàjẹ́ èyí tó fi sílẹ̀ ò ní bàjẹ́ ṣé bí irú àdúrà tán máa ń ṣe fókù nìyẹn. Ìwọ ò ṣerú àdúrà yẹn ntòòrí ìdájọ́ tó lọ́n bá máa ṣe fẹ́ tó ń ṣe ìbàjẹ́ irú ẹ̀ ní ntòòrí tó ń pò orí Ọlọ́run ó ṣe ìdájọ́ yẹn fún ẹ. Ẹlòmíì lára òkú tó kú ni ó ti fẹnu rẹ̀ béèrè ìbànújẹ́ ayérayé tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run á wò pé so inú ẹ ti ẹ̀dùn sí tó ṣẹlẹ̀ ní ẹ̀rọ kọ́mọ tiẹ̀ náà kàn lọ ìbẹ̀ ló ti tẹ́wọ́ gbà. So mo appreciate pé ó ń ta àwọn èèyàn lára nítorí pé à ń dá yín lára yá torí pé à ń dá yín lára yá ẹ máa wá ló ṣe ń yàtọ̀ lójú yín kò yàtọ̀ kankan ẹni tí ó bá kú òkú ni sáwọn àwọn onífújì òkú àbò oníjùjú òkú so kí wá ní tiwa ṣe wà in exception kí ni tiwa ó ṣe yàtọ̀ sí tiwọn
kí ni tí wọ́n ṣe yàtọ̀ sí tiwọn? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ ẹ̀yin public, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ràn wa ẹ bá wa ṣàdúrà fún Murphy Afolabi pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ní láyé tó bá dá kọ́lọ̀ Olódùmarè kó bá wa yááfì ẹ̀ṣẹ̀ rẹ̀, torí kò sí ẹni tí kì í dẹ́ṣẹ̀ nínú wa. Ẹ̀yin olólùfẹ́ wa a dúpẹ́ lọ́wọ́ yín, ojú ò ní tì yín, ẹ kú ìbánikẹ́dùn, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí lánàá tẹ́ ẹ ṣàdúrà sí gbogbo ẹ̀, Ọlọ́run á gbọ́ àdúrà tẹ́ ṣe. Ẹ̀yin náà wà ní firú ẹ̀ gbá, ẹ̀ ní fojú sunkún ọmọ, ẹ̀ ní fojú sunkún ọkọ, ẹ̀ ní fojú sunkún ìyàwó. Ṣùgbọ́n àdúrà kan wà táwọn èèyàn máa ń gbà, àní erékú láàrin yín máa kò possible. Àdúrà tí ò possible ni. Kò sí gbogbo ẹni tá a bí ní òkú. Èyí tó important jù ni pé ẹ jẹ́ kí ikú ká iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́. Whatever téèyàn bá ti ṣe ní dáadáa, nígbà tó bá ti kú tí wọ́n bá ti gbé débi tí wọ́n ti fẹ́ sin báyìí, bẹ́ẹ̀ náà ni kálukú ti máa fẹnu sọ̀rọ̀. Onínúure lọ, ta ni ó tún ṣe bí ẹni fún wa, Ọlọ́run o, nígbà tó ṣe nǹkan báyìí fún lágbájá, nígbà tó ṣe nǹkan báyìí fún lágbájá mọ̀dọ̀, òun ló sọ lágbájá dolóríire, òun ló sọ dàmọ̀dọ̀ dolóríire, òun ló ṣe gbá, òun ló ṣàwo. Wọ́n máa ròyìn ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì ó sì máa kọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó kú wọn, olórí burúkú àṣọ ó kú, àtúnkútúkù rẹ lọ́nà ọ̀run. Nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ ti ṣe ni. So nínú ọ̀rọ̀ méjèèjì, èwo ni wọ́n wàá sọ lẹ́yìn tiẹ̀ nígbà tó bá kú? Ṣé dáadáa ni wọ́n sọ nípa rẹ̀ pé ó ti ṣe ni, àbí aburú ni wọ́n sọ nípa rẹ̀ pé ó ti ṣe? Ẹ̀yin èèyàn mi, Ọlọ́run nìkan lọ́ba tó mọ ohun gbogbo, tó dẹ̀ lè ṣe ohun gbogbo. Ẹ jẹ́ ká mọ̀ wọ́n ara wa, ẹ jẹ́ ká mọ̀ wọ́n ara wa, ẹ jẹ́ ká ṣe dáadáa, ẹ jẹ́ kí ikú kó ká iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́, ẹ jẹ́ kí ikú ká iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́, káyé sọ̀rọ̀ nípa wa, kí wọ́n sọ̀rọ̀ dáadáa nípa wa. So ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jọ̀ọ́ mi ò wá bá yín jà, àwọn nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo wá sọ fún wa pé Haúsá ń kú, Yíbò ń kú, Yorùbá náà ó kú, kò sẹ́ni tó lè yẹ. Lọ́ọ̀yà ń kú, adájọ́ ń kú, dókítà ń kú, dry cleaner ń kú, àwọn tailor wọ́n ń kú, bábà ń kú, ọlọ́pàá ń kú, sójà ń kú. Ẹ dákun bò làwa gbà wáyé táwa ò ní kú. Báwo ni kú ò ṣe ní kan àwa? So ẹ má jẹ́ ká sọ̀rọ̀ òdì nínú nǹkan tó lọ́n bá ti ṣe. Téèyàn bá ti kú, ó ti kú nìyẹn. Ọ̀rọ̀ òdì ò tọ́ sínú ẹni bẹ́ẹ̀ mọ́. Ọ̀rọ̀ àdúrà, ká gbàdúrà fún, tá bá mọ̀ dáadáa nípa rẹ̀, ká sọ dáadáa yẹn, káwọn jẹ́ áńgẹ́lì ẹ̀ ó lè rí nǹkan gidi kọ sílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó yẹ nìyẹn. So ẹ má lérò pé ẹnìkan wà tí ò ní kú. Ẹ má lérò wípé ikú tiwa wà extraordinarily. Ikú wa ò wà extraordinary, kò wà extraordinary rárá, kò wà extraordinary. Bí gbogbo ayé ṣe ń kú làwa náà ń kú. Àdúrà tí ká máa ṣe fúnra wa náà ni pé k'Ọlọ́run má jẹ́ kí ẹlẹ́yìn kó síwájú. Bá a ṣe jù bẹ́ẹ̀ lọ náà t'Ọlọ́run ṣe ni ó ṣe. Kò sí nǹkan tẹ́nì kankan lè ṣe fún nǹkan t'Ọlọ́run bá ṣe. Ọlọ́run á wo ẹlòmíì pé ó dẹ̀ ti ṣe dáadáa sẹ́yìn o, ntọ́dẹ̀ fẹ́ fi lo ìparí ayé rẹ̀ ìdọ̀tí ni, á dẹni yẹ̀yẹ́ lójú àwọn èèyàn. Ọlọ́run á dẹ̀ mú lọ kó tó dásìkò náà. Àwa nímọ̀ pé dáadáa lọ́lọ́run ṣe. Ọlọ́run á wo ẹlòmíì pé àwọn olórí burúkú ìdẹ máa yà ní wèrè o kó tó dọjọ́ ikú ẹ̀ o. Ọlọ́run á wá wò pé kàkà tí ó fi wèrè á mẹ́mí ẹ̀ lọ, á tún sáà máa bínú lórí irú nǹkan bẹ́ẹ̀ ni. Nítorí pé àmọ́rísì tí Ọlọ́run fi ń pa ẹnì kọ̀ọ̀kan, alápàdúpẹ́ ni wọ́n dẹ̀ pé Ọlọ́run. Bí 20 èèyàn kú láàrin àwọn kìrìsìtẹ́nì, hallelujah ni wọ́n fi níjọ́ Saturday. Bójú 20 èèyàn bá kú, hallelujah ni wọ́n fi ké níjọ́ Sunday. Gbígba èèyàn bá kú nínú àwọn mùsùlùmí,
wọ́n fi gbé kàámọ̀ ní mosque ni. So mo rọ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé èrò yẹn kúrò ní mind, èrò yẹn ẹ bá wa gbé kúrò ní mind. Ẹ ti ń jẹ́ káwọn ayé dojú sọ wájú, ẹ má lé àwọn èèyàn tó ṣẹ̀ fẹ́ wọlé sí inú iṣẹ́ wa yìí, àwọn èèyàn tó lọ́n kọ pé wọ́n padà lórúkọ lọ́la, ẹ má fi ìbẹ̀rù bojo lé wọn kúrò. Àwọn bàbá tó torú wa bí sì wà lénìí, bàbá tó àwọn òkè ẹnìkan tẹ́ ẹ lè mọ̀ dáadáa tó lòun tóun lórúkọ, bàbá àgbà kó wà láyé dìsìn 90 something ni wọ́n, 90 something, so wọ́n sì wà láyé, ìdíkú òsì tí sùn lójú wọn. Àwọn àgbààgbà obìnrin, àwọn àgbààgbà ọkùnrin wà rẹpẹtẹ tí wọ́n ti 70 tí wọ́n ti 80 tí wọ́n ti above 80 lọ́kùnrin, tó yẹ pé bàmá dárúkọ wọn ṣùgbọ́n àwọn ò lórúkọ tó bẹ́ẹ̀ lómi ṣe lórúkọ ẹ̀ lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ tán lórúkọ náà wà náà tá a lè mọ dárúkọ lágbájá àtàmọ̀lẹ̀ làkàrẹ́gbẹ̀ tí wọ́n ti lé ní 70 tí wọ́n ti lé ní 80 tí wọ́n ti tọ́wọ́n míì tí wọ́n 90 nù wọn. So ẹ nídìí láti bá wa ṣàdúrétì nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ má bá wa gbé ju bí ẹlẹ́rù ṣe gbé lọ. Àwa ò ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ extraordinary nínú wa tó fi ń pa wá. Bẹ́ẹ̀ àwọn every other professional bọ́ ṣe ń kú, bẹ́ẹ̀ náà ni àwa náà ń kú, professional àwa náà. So ojú ò ní tì yín, Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ kẹ́ ẹ fi irú ẹ̀ gbá o. Ẹ ṣé mo dúpẹ́, mo kàn ní kí n ṣe àkàwé ọ̀rọ̀ yẹn, ẹ dákun ẹni tó bá gbọ́, ẹ bá wa sọ fáwọn tí ò gbọ́ wípé kò sí extraordinary ikú kan tó ń pa àwa o, ikú tó ń pa gbogbo ayé náà ló ń pa òní tíátà. Àdúrà tá à ń gbà ń sìn, ìlú tá à ń bí Ọlọ́run ni pé àwọn ẹlẹ́yìn kọ́lọ́run má jẹ́ kí wọ́n síwájú mọ́, kọ́lọ́run Olódùmarè má jẹ́ kí wọ́n síwọ́, ká má rí àtẹ̀yìnkú nínú wa mọ́. Olúwa Olódùmarè ọba ayérayé tá à ń bẹ́ẹ̀ lé lórí ni o. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ní fi irú ẹ̀ gbá o. Ẹ ṣé gan.